Queen sọ̀rọ̀ WhatsApp wọn ni mo pè yẹn because wọn ò sí ní Nàìjíríà tẹ́ bá fẹ́ lọ síbẹ̀ CCTV camera ti wà ńbẹ̀ ẹ bá wọn sọ̀rọ̀ ẹ máa gbọ́ ẹ bá wọn ṣe live máa rí gbogbo tẹ́ bá fẹ́ lò ńbẹ̀ á fi wọ̀nyí owó kékeré dẹ̀ ni thank you. Nigeria my country ṣé ẹ ṣì ní tẹ́ fẹ́ bá wa sọ ó dà pé yẹn kan fẹ́ wọlé. Now ẹ bá ń bẹ òkùnkùn bí òkòkò. Òkùnkùn bí òkòkò. ẹ já bá ń bẹ. kí ló òkùnkùn bí òkòkò kí ló dé ẹ fèèyàn mi lẹ̀ òkùnkùn. Obìnrin àbọ̀ sábà bínú mi ní gbèjà ya mọ́. Òkùnkùn bí òkòkò. So mi ìyẹn náà kọjá yèmí ni ẹ má bínú. So kọ́lọ́hún ṣàánú èèyàn. kí mi máa jẹ gba lórí ìkànnì. Kọ́lọ́hún ṣàánú èèyàn ni. tó bá tún ti kọjá yìí ẹ tún bọ́ta kẹ mẹ́gbàá wá fún. òbí òkú ṣe ń gbọ́ báyìí. mẹ́gbàá wá fún. Jíjẹ gidi náà ni ọ̀rọ̀ wọn sáìsì màmá wà. Jíjẹ gidi lọ̀rọ̀ ẹ̀ wà òun gan ara ẹ̀ ò balẹ̀ because jìgbó ètò yìí fẹ́ bá òkété jà àwa ni ò jẹ́ mo dẹ̀ promise mo sọ fún mo ní o ò ní lè bá ṣe kankan mọ́ gbogbo nǹkan tá a kúkú sọ náà ló kún ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin ẹrú ẹ̀ olórí burúkú àtòkú má kànnà ọ̀run wa lọ gbogbo ẹ̀ tí jàǹbá burúkú bá ṣẹlẹ̀ sí yín sìn wọ́n ní kíní kan nǹkan burúkú ṣẹlẹ̀ sọ́gá yín tí wọ́n ti ríìpù ọ̀gá yín ẹ̀ lè ṣe nǹkan kan wọ́n ti ríìpù ọ̀gá yín ẹ̀ lè ṣe nádà ẹni tó wá dúró ẹ̀ tó ṣe jẹ́jẹ́ òun lẹ wá ń ṣe kíní wọ́n ti ba yé ọ̀gá yín wọ́n gba láàánú ẹ̀ wọ́n tún kùn lọ́rọ̀ kò sí ní tẹ́fẹ́ ṣe ọ̀nà máa ẹ̀ka jẹ oúnjẹ ọ̀tá wa ọ̀rẹ́ yẹn ń sábọ́ọ̀dù kẹ̀ òun ló gbé ọbẹ̀ òun ní ọbẹ̀ òsọ lọ́dọ̀ ẹ̀ ọ̀dọ̀ ọ̀tá yín dẹ̀ lóúnjẹ ti surplus ìbẹ̀rẹ̀ ti lọ jẹ́ nísìnyí oúnjẹ ọ̀tá yín ti gbòdì lára yín ẹ̀yin olórí burúkú oúnjẹ ọ̀tá yín ó ti gbòdì lára yín ẹ lè sọ̀rọ̀ mọ́ ohun tó máa ń jẹ́ ká rí yín mú nìyẹn ẹ̀ló àwọn èèyàn wa tó wà bí àwọn ló ń ṣe ọwọ́ kúdúrú sáwa a lọ sílé ọ̀tá látọ̀rọ̀ owó ẹ̀yin lọ sílé ọ̀tá yín débi pé ẹ̀ ní ẹnu ọ̀rọ̀ láti sọ̀rọ̀ ọlọ́run ti gba ìyìn lẹ́nu yín ọlọ́run ti gba ìdùnnú lọ́wọ́ yín ẹ̀ló odindin bá a ṣe ń kòbò iṣẹ́ táwa ti ṣe fáìmọye ọdún òun lórí burúkú yín wá bẹ̀rẹ̀ sí tẹnubọ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí tẹnubọ̀ copyright wa yín lórí burúkú tó bá máa yá sí olójú dúdú á máa ní wọ́n ń gbé show mi máa flag kíní kan kò ní dáa fún ẹ tí máa fẹ́ gbé show ẹ tí mo fẹ́ gbé máa wá stream ẹ ní TikTok kò sí ní tó fẹ́ ṣe sí máa wá stream ẹ ní TikTok mo dẹ̀ ṣe máa ṣẹlẹ̀ mí ní jáde ní Facebook ni máa dẹ̀ share sí Facebook máa wá share ní TikTok máa stream ẹ ní TikTok kò sí ní tó fẹ́ ṣe sí wá kàn sunkún ni because bí òjò ọjọ́ kan ló fi gbé copy ló fi gbé iṣẹ́ wa lórí bíbá yìí àjọ ìgbéṣẹ́ ra wa ni so má sunkún o ní ẹnu ọ̀rọ̀ tó fẹ́ fi sọ ìwọ́di kàmpí olórí burúkú tó fokó ṣe ní òbò àti jù wọn ló bá lọ àìtó ló bá bọ̀ wọ́n ti fi pláyà wọ́n ti fi gẹ orí fún ẹ wọ́n fi pláyà ṣe sí ṣọ́ọ̀ṣì wọ́n fi gẹ orí fún ẹ òkété bá tiẹ̀ jẹ́ náà kò ń ṣe kékeré ó wá nà fídà sí ẹ onóhùn fẹ́ wá sí pàtí ẹ olórí burúkú alákọ̀ọ́rí ó ní má wá sí pàtí mi àwọn òun náà ló fẹ́ wá bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ àwọn òun náà ló fẹ́ wá tẹ́lẹ̀ wo ọ̀nàgbọ́n orí ni mo mọ̀ pé ìyìn tó ṣì ń ṣe fún gbogbo èèyàn ìyìn tó máa ṣe fún Adédèjì á jù yẹn lọ ibí yìí náà la wà nígbà tó bá tẹ pláyà mọ́ yẹn lóko ibí yìí la máa wà ìwọ náà tẹ òun ṣe bí tòótọ́ ìwọ ti kú sáyé náà Enterbod ìwọ ti kú sáyé o kàn ń rò ní oògùn ló fi ń gbéra oògùn orí wípé àwọn wọ́n ti jẹjú ẹ o wá sí sáìdì ọ̀dọ̀ wá ń bí o wá fẹ́ dàbí pé òun ìní mátà yẹn lẹ́yìn ṣùgbọ́n àsọ jáwáyà ẹ ló jẹ́ kó rí burúkú kó jẹ́ kó fi ṣe pendants òun ló jẹ́ kó forí burúkú kó fi ṣe pendants ó ti wá délẹ̀ nsìn yìí olórí burúkú ẹ̀ ó wá ń wẹ̀ tó fẹ́ gbèjà ẹ̀ òun wá wọn tó fẹ́ ṣí aṣọ wọn
kó rí burúkú kó sì lọ. Ẹ̀yin tèmi mi ì fi yín lẹ̀ o. Àǹtí mi tuntun dé. Òun ni waka about olójú dúdú òkété ó nóun gba píìsì òun ó ṣe kíní ẹ fún padà ó nóun ti gba píìsì òun so ìyẹn ti lọ bá jòbótúlà ó ti mọ nǹkan tó wà lọ́wọ́ olójú dúdú ó sì mọ tó wà lọ́wọ́ olójú dúdú ìtawà fẹ́ gbà wá ń sọ fún yín nígbà tí ìgbà ara là ń búra àwọn èèyàn kàn wò pé ẹ sì dúró ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹ sì dúró kẹ́ ẹ gba nǹkan sí náà lẹ́ máa padà bù wá pé àwọn ẹlẹ́gbàá fẹ́ lọ gbowó ń bẹ̀ so èèyàn gbọ́dọ̀ tí èèyàn bá fẹ́ ṣe nǹkan pẹ̀lú ẹ̀yin audience tẹ wà níta ńsìn èèyàn gbọ́dọ̀ ṣe pẹ̀lú orí pípé wọ́n ní má pẹ́ lókun kó má lọ dẹja bá a bá lọ pẹ́ ń bẹ̀ ńsìn ẹ̀yin náà lẹ́ máa sọ pé kí ló dé àkárí ẹ̀yin àlọ́ǹgì ní ìwà irú iṣẹ́ bẹ̀ yẹn wọn kì í fi iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wọn kì í fi ran ọmọ ẹni bá a ṣe là nǹkan mọ́ lórí tó wá ń pòfò lóòkú yẹn níta yẹn òun ló ti dáa jù o lè wá máa bá wa àjọ ń jà o wá ń bá wa ká wá gbèjà ẹ olórí burúkú nìyẹn o sọ wá di Jẹ́fítà nínú bíbélì tógun dé tó wá ń lọ pé ọyẹ ọmọ ìbànújẹ́ nìyẹn ṣùgbọ́n ogun ti dé nsìn yìí ìwọ ló lè bá wa ṣẹ́gun yìí ṣé ẹ ṣí èrè ṣó lórí burúkú ò ṣẹlẹ̀ sí yín olójú dúdú ẹ̀yin tí mo lójú dúdú ṣó lórí burúkú ṣó kò lẹ́gi mọ́ yín tẹ̀yà yín inú dáadáa pé kí báwo lọ ṣe débì yìí yẹn lẹ́nu òkété báwo ló ṣe débì ẹ pàyà àbejì lẹ ṣe débì ó búlì ìspẹ́tọ̀ Múyìwá Adéjọbí lẹ ṣe débì ó ṣe fraud lẹ ṣe débì hello ó ṣe money laundry lẹ ṣe débì trespassing ó ṣe ló ṣe débì so má máa bèrè ibi foolish question tí answer ẹ̀ tó surplus ń gbòòrò. Ọpẹ́yẹmí I cite you, JC I cite you, Abe David mo kí yín, Okoko bí òkò mo rí yín, àǹtí mi ti ń lé mi lọ lé nìyẹn. Ó wá ń béèrè olórí burúkú ẹ kí báwo ló ṣe dé ṣó o sọnù ni báwo ló ṣe débo ṣó o sọnù ni ìbò ló báwo ló ṣe. Màmá la Adédèjì o Adédèjì ọmọ màmá ọkọ màmá ni òun nìkan ni màmá trust for now bó sì máa gbági lórí torí òun ló organize birthday màmá lọ́wọ́ kò dẹ̀ sẹ́ni tó bá màmá organize birthday tí ò ní jíróless at the end of the day so Adédèjì àyà organize ẹ̀ dáadáa ẹ sábọ̀jú máa ṣiṣẹ́ pè fún ẹgbẹ́. ẹbí ìyàwó àwọn. Patina wọ́tá ó máa ṣépè fún ẹgbẹ́ yìí ni lọ bèrè lọ́wọ́ àwọn tó ti forí ṣe fọrùn ṣe wo make sure kó ní rìsíìtì owó Adédèjì. rìsíìtì nìkan ṣe ni àbí kò ń gbọ́ lọ ra mẹ́ta sunglass àbí kò ń gbọ́ lọ ra mẹ́ta sunglass ní kóun náà lọ gẹ́ẹ̀tì kó máa rìkọ́ọ̀dù yóò ṣe bẹ́ẹ̀ orí burúkú àṣẹ pẹ́ńdàsì fún un. Ó máa jẹ́ tán o because màmá máa ń dọ̀bù sọ pé ó jalè ó ní iye tán dá fún ẹ. àbọ̀gbọ́n. Kò sí ẹni tí báde màmá bá ti ń bọ̀ Adédèjì mo mọ̀ pé o pẹ́ nu gúrò ò tí ì pẹ́ púpọ̀ wo o máa jíròlẹ̀ sí màmá gbogbo owó tán dá fún màmá ò ní fi jíṣẹ́ wàá sún ẹkún òní rẹ níbẹ̀. ó jẹ́ máa kíìpù receipt kò jẹ́ máa kíìpù record. ẹ̀yin máa jí ẹ wo dẹ́kun fada yẹn náà ẹ wo dẹ́kun fada yẹn ó ṣàì di speaker ó dẹ̀ ń jóye Ronaldo ó ń gbà bí ó ń gbà dọ̀hún tó bá dẹ̀ máa wí àwọn ọmọ burúkú yẹn àwọn ọmọ burúkú yẹn tọ́ máa bú bàbá wọn èmi ò bá yín sínú fúlákà yẹn ó dẹ̀ ń lọ gbowó burú ṣe é rí ilé ayé àwọn òfin ti wá pamọ́ tọ́wọ́n èèyàn bá ṣe kí ni tọ́ bá ní ó yá lẹ́gbàá ó yá gbà nǹkan yìí àjẹmọ́nù tiwa ni kò ń ṣe kó lórí burúkú tiẹ̀ àbọ̀dé mẹ́kà apẹja tó ń ṣe bí wípé ó wà òkè tó ò dẹ̀ wà òkè tó ń ṣe bí wípé ó dáa tó ò dẹ̀ dáa wò bí ẹ̀sìn ẹ báwo ni ò bá ṣe dùn tó
kí Kwame kó kàn di ọ̀la kó kàn wá irú ijó tí Láyọ̀ gbé sórí kíní ẹ̀ kó kàn wá tiẹ̀ wá bá wa jó kó kàn tiẹ̀ bá wa táìtù ẹ̀ kí my godfather kó kàn táìtù ẹ̀ bẹ̀ kó má sọ nǹkan kó jó bíi 3 minutes kó dẹ̀ pa kíní yẹn báwo ni ò bá ṣe dùn tó ojú ayé ẹ̀ ló ti ń ṣe ẹ̀sìn ojú ayé ẹ̀ alára Suki David alára Suki ní ìwọ tó jẹ́ wípé àfi ìwé tó ní àfi bú ẹ o ṣùgbọ́n nǹkan téèyàn ò bá ní èèyàn máa ń maintain ẹ̀ níṣẹ́ ló ń ṣe wípé o ti tó tán àmì grandfather olórí burúkú grandfather olórí burúkú wo ni tiẹ̀ ṣó o tóbi jù láti ṣiṣẹ́ ni. kúkúrú sàmbé ẹnu pupa. ṣó o tóbi jù láti ṣiṣẹ́ ni dáàdì ẹ ṣe sá o àmúgbà sáàkì tó máa lọ thank you dáàdì. tó padà kúkúrú ìyá ló kúkúrú ó ní pupa là ń tà ẹlẹ́nu pupa. ẹ̀yin imagine ó ní psychology problem. ó máa ní èèyàn ò lè rí bẹ́ẹ̀ yẹn kó má ní psychology problem èèyàn ò lè rí bẹ́ẹ̀ yẹn ẹ̀ rí wípé ìṣe ẹ̀ gan ẹ̀wò tó ti ẹ̀wò in fact ó tọ́ gbogbo tíìmù ó tọ́ bẹ́ẹ̀ wọn wò ráàmdì ni ó tọ́ bẹ́ẹ̀ wò òun náà kí lè Kwame ní ó ṣe kúrò Nàìjíríà ó ní wọ́n ń wá Nàìjíríà ó ní wọ́n ń wá Nàìjíríà just imagine ẹ̀wòrú kátikátí yẹn málámálá yẹn òun náà wá amú ẹnu my daughter olórí burúkú kò kúkú ṣe ìyẹn lè máa ti ó lè ti máa jùdán sí onídàn of UK land hello onídàn of Ìdàn oyin UK land ó lè ti máa jùdán sí kọ́nà ń ṣàánú wa ni a sọ fún yín kò sí nǹkan kan tí Devil Father yẹn tó ń gbé nínú tíìmù yẹn àwọn tó máa ṣe olóbùkọ ẹ̀ àná òun náà ìdíà òun náwó lọ́wọ́ òun náà ìdíà ṣó yẹ kó lórí burúkú ẹ pè níjọ́ tó ń sọ̀rọ̀ sí TK ṣùgbọ́n bí dákú tó wó ti mí ní ẹ̀sìnú ó mọ̀ pé ìbẹ̀lẹ̀ sí ẹ ti máa jáde ìbẹ̀lẹ̀ sí ti bá jáde ń sìn the way tí ẹ̀sìn yẹn tó fi àtàṣì mọ́ ó wọnú brain ní ẹni ẹwọ́rú wèrè kìíní náà àrẹ̀múrẹ́mú ẹwò yẹn náà ẹwò bí ẹ̀sìn yẹn náà automatic slapping ni irú àrẹ̀mú yẹn ló wá ń sọ fún èmi wípé illegal migrant ni mí kékulé kó gbọ́ o kó sọ fún toko mi ń ṣe illegal migrant mọ́ o mi lè fi pé wọ́n bọ́ ti ṣe lu pé passport mi lè fi wọ̀nyí ni mo lè fi passport wọ̀nyí o ẹ̀yin olórí burúkú somebody mi ń ṣe illegal migrant mọ́ o ni mò ń sọ fún gbogbo yẹn ẹ̀yin olórí burúkú yìí ẹ wo orú àfíìsì yẹn olójú dúdú ló jẹ́ kí n mọ̀ wípé illegal migrant ṣì ni illegal pé kò níwèé so now èmi níwèé o mo lè fò lọ́bí tó wù mí o so ìtò kété ń sọ wípé ìwé ẹ̀ wọ́n ti bẹ ìwé ẹ̀ ti bàjẹ́ ọmọ ẹkún lẹ́kàn ń ṣe ẹkàn ń rárá bú wèrè ní o mi ń ṣe illegal migrant mọ́ olórí burúkú wèrè tó tẹ̀ náà tẹ̀ deport ra ohun yìí ń kọ́ olórí burúkú ọ̀pọ̀lọ̀ náà lóògùn kò fi wo rù díẹ̀ olórí burúkú àwọn tó kó sábẹ́ wọn làwọn ọ̀lú olóògùn òfin mo fẹ́ fi bàtẹ̀ yẹn pọ̀jẹ́ ó mọ̀kànmọ́ aládùúrà lèmi jókòó síbẹ̀ má ṣe ránu kọjọ́ lọ́tán ọmọ inú ẹ ṣe bẹbẹ ìwọ ò lè ṣe nádà ọmọ inú ẹ ti jẹ lọ ìwọ ń ṣorí burúkú jókòó síbẹ̀ olójú dúdú má ṣe ránu kọjọ́ lọ́tán jókòó síbẹ̀ má ṣe ránu kọjọ́ lọ́tán
ayé ẹ ti bàjẹ́ ó rò pé kí wọ́n máa gbé gbogbo ẹ̀ kí wọ́n máa gbé ẹ̀sán online kí wọ́n máa gbé ẹ̀sán online kí wọ́n máa gbé ẹ̀sán online ẹ ti ya wèrè hello ẹ ti ya wèrè wo ẹ̀yin tèmi oorun rẹ̀ là á sùn ìfín sílẹ̀ ó tún lè dọ̀la ká tún yọjú o ó lè dọ̀la ká tún yọjú olójú dúdú pẹ̀lẹ́ bye for now.